A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Bọ́kọ́ sí. Àwọn míì wọ́n á ní inú àwọn ọmọ ìyá wa orí oríṣiríṣi right up ni. Ẹnìkan wo sùn sọ wá kọ́ lẹ́nu ẹ̀ àti lọ́wọ́ rẹ̀ tọ́lá wọn sì béèrè lọ́wọ́ ẹ̀. Ó ní kí ló wí àbá ọlọ́kan nínú àwọn mùṣírikù inú ẹlẹ́bọ ó kú sínú ẹbọ torí pé Sufi ló kú sí. Kọ́sì mùṣírikù kò sínú Al-Qur'ani látòkè délẹ̀ ibi tọ́lọ́hun ti pe ahalul kibla ní mùṣírikì. Ní ẹ̀rí nínú Al-Qur'ani. So àwọn tọkọ yìí ní sẹ sáfà ni wọn sáfẹ ẹsìn ni wọn ṣé mùsùlùmí ni wọn sólùdásí súnà nábì ni wọn sáńdárò òkú nìyẹn àbá ń yọ ok mùṣírikù yẹn lọ́dọ̀ tiẹ̀ tó pé ní pé ọ̀kan nínú àwọn mùṣírikù ẹlẹ́bọ ó kú sínú ẹbọ lódìdí imam aṣáájú ẹ̀sìn fún gbogbo dídí ìlú kan ẹ gbọ́ ẹni ọjà sí wípé ńgbà tí ọ̀sá láàfíà ọ̀wá torí pé ọ̀sá láàfíà ni ọ̀wá fi ilẹ̀ wípé ní ṣáájú ẹ̀sìn wọ́n tó ṣáájú ẹ̀sìn tó ń ta ìlàlàáfíà wọ́n yọ àlàáfíà àwọn olùfà tí wọ́n fi lè bá Ọlọ́run ni wọ́n sáfù Ọlọ́run tán yányá ọgbọ́ ọwá sínú àdísì ànábì wípé ẹni ó bá kírun kú ó kú sínú ẹ̀sìn yìí mahamumu lọ́jẹ́ ni àbí ìmáàmù lọ́jẹ́ ni tó kírun kú kò sínú àdísì ànábì káfàrà rẹ̀ bizembin èyí tá nínú àdísì ni pé la yukaffar ahlul qibla bizembin gbogbo ẹni tí bá ti ń dájú kọ kíbùlà kírun ọba ìpín ẹsẹ̀ kan ló ṣe àìdá ó kúnlẹ̀ ni wọ́n ní kúnlẹ̀ ọ̀dá àìdá ń ṣe sọ̀sọ́wùfù ni wọ́n ní súnfì ọ̀dá àyẹ̀kọ́ àìdá ń fi ọwọ́ ń fi síbi jẹun wọ́n ní síbi ọ̀dá àìdá kò ní irun gbọ̀n ni wọ́n ní irun gbọ̀n lọ́dá ẹni nínú ẹ̀ kọ́ bá wa jẹ́sẹ̀ tó ju báwọn náà lọ kọ́dà kọ́ bá jẹ́ ọ̀mùtí kọ́ bá jẹ́ òǹsìnà kọ́ bá jẹ́ olófòfó kọ́ bá jẹ́ olè Ànábì ní la yukaffar bi dhanbin ẹni ẹ̀ṣẹ̀ tó bá wọlé sẹ́nu àwọn táwí ẹ gbọ́dọ̀ pé ní kèfèrí o lópin ìgbà tí bá ti ń dájú kọ kíbùlà kírun wà máa ń kọ́ lálẹ́ àkíyì ẹni bá sọ fọmọ ya rẹ̀ tó lanu sọ pé ya káfíìr ìwọ kèfèrí ìwọ ẹlẹ́bọ yìí bákọ̀dì bá abi ahadihimal kufur ẹnìkan nú àwọn méjèèjì náà ni ó padà bọ́ sínú ẹbọ ló ti bọ́ sínú kèfèrí torí bẹ́ẹ̀ ni wọn bá ní kúfùrù mọ́ raja al kufur ila qa'ilihi ẹni tó wí jáde òun ni kúfùrù ó padà sọ́dọ̀ rẹ̀ irú ẹ̀ ní káwárí yàn kọ́ wá kọlu right up jáde kó ń tọ̀ wọ́n sì pèrè láàfà inú ẹ̀sẹ̀ táwa yìí tẹ̀rí pé a ti wà ní akhiru zaman bàbá ti wá wà ní akhiru zaman wọ́n bójú nǹkan yí padà ojú ìsìlámù ti yí padà síbà nábì ti gbé wá bada al islamu gariban níjọ́ ìsìlámù kọ́kọ́ dé àjòjì ni sayaudu gariba ó ti dájòjì padà torí pé àwọn tó bá gbé nǹkan gidi lọ́wọ́ tó gbé ìsìlámù gan lọ́wọ́ tí wọ́n ṣe bí ìsìlámù ti tàka bí ìsìlámù ti da àwọn ni wọ́n wá di ẹlẹ́bọ àwọn tí wọ́n ń bá jẹ́ gan àwọn ni wọ́n wá di mùsùlùmí gidi ọba ti rí báwọn inú àsàrátù sáà iná ní kámárì wẹ̀lì ọmọ sẹ́lẹ̀ àmọ́ wa mọ̀ wípé ìpàdé bàbá wa pẹ̀lú Ọlọ́run ìpàdé eré ni alhamdulillah ní ọjọ́ àná tá a wà ní January sí lásìkò òjò àsìkò òjò kọ́lá wa òjò sì fún wa lára tẹ́lẹ̀ kó ń bọ̀ wá ọkà dé lójijì náà ni ó àrọ̀ dáadáa tá a fa ń wípé fásakọ́ marabi ahom sa'abi burridọ diyaman min al-malik al-aziz al-ajwadi karim al-ajwadi sakọ́ marabi ahom sahabi burridọ sahabi burridọ àgbà ńlá òjò yọnu Ọlọ́run lọ́rọ̀ lánàá sí bàbá ìmọ̀ àgbà ọdẹlẹ̀ kalẹ̀ fún wọn kó tó gbé wọn sílẹ̀ ọdẹlẹ̀ kalẹ̀ fún wọn kó tó gbé wọn bẹ̀ kéle iná ọmọ túmọ̀ wìláyà bí wọ́n bá mọ̀ wìláyà àwa mọ̀ wìláyà torí pé àwọn àmì tẹ́ máa rí kójú ọ̀rọ̀ lásìkò ọ̀dà fún ikú ẹnìkan ó túmọ̀ bó ń tọ̀hún ti tó lọ́dọ̀ Ọlọ́run kójú wa rọ̀ sí ilẹ̀ tó gbẹ ọgbọ́n ilẹ̀ tó ya tó gbẹ lọ́wọ́ kí ẹni Ọlọ́run wá fẹ́ máa palẹ̀ máa ti wọnú ilẹ̀ ọ̀hún kí sàábìbù yẹn wá díàmù tún wá ni ọgbọ́n díàmù ni àgbà ńlá òjò kọ́wá rẹ̀ kọ́rọ̀ kalẹ̀ kọ́ dẹ ilẹ̀ kalẹ̀ òjò yìí tọrọ ń lọ ní lánàá yìí òjò kẹ́ bàbá ìmọ̀mọ́ àgbà ni àwọn ní òjò ọ̀hún rọ̀ fún tí ń túmọ̀ pé bàkátì sàmáù lèmọ́ òjì sàmà sunkún lánàá wípé ọ̀kan nú àwọn èèyàn tí ń bẹ lábẹ́ òun ọjẹ́ ńláńlá tó tóbi tọ́lọ́hún tóbi rẹ̀ tọ́lọ́hún pàtàkì ẹ̀ tọ́lọ́hún bùkún tó lè wá sí ìjìyàn láàyò tọ́lọ́hún sì ṣe lẹ́ni rẹ̀ ọjáde kúrò láyé sàmà sunkún àbí òsunkún bí ó bá já sí wípé torí ẹ̀ nìyí òun lọ́dọ̀ tiẹ̀ bí wọ́n bá ta ko eléyìí òun àwa mọ̀ wípé ntọ́lọ́hún ṣe fún wa alhamdulillah èyí ò jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì ẹ wo iye àfà ẹ wo iye imam ẹ wo iye oníwàásí ẹ wo iye kọ́dà àpá ẹni tí ń jẹ́ sàlàfíà ó wà náà lọ́pàdé ìwọ nìkan lọ àmọ́ àwọn ẹgbẹ́ yín lọ tí wọ́n sì papọ̀ kírun sí wọn lára ẹlòmíì ọjọ́ tí amúsà kú ẹnìkan wípé kéèyàn kú káwọn èèyàn kọ̀ mẹ́ kò túmọ̀ pé ẹni ìwọ́n rà foríjìn ó túmọ̀ rẹ̀ bí bá dí sí ànábì wípé ọ̀sẹ́ nìkan tí ó kù sínú ìsìlámù yìí tá a wá rí èèyàn tó pé 70 tó kírun sí ilá àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n wá sí pẹ̀rẹ̀ àwọn 70 yìí wá jẹ́ ẹni eré
lọ́dọ̀ Ọlọ́run ẹni ire iná ni wọ́n wá sípẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àbí kí ni Ọlọ́run gbà sípẹ́ rẹ̀ tí gbogbo èèyàn tí wọ́n bẹ ń bẹ ní pátá tí kò sẹ́ni ire 70 nù wọn ni bí ọba wá sẹ́ni ire 70 nù gbogbo èèyàn tó wà ní ẹ wá sọ ẹni ire tó kù láyé mọ́ bàbá yẹn kọ́ bá tiẹ̀ ní gbogbo àwọn tí wọ́n bẹ ń bí díà ni wọ́n aṣágbọ́dọ̀ rí 70 kà tí ó jẹ́ ní ire tọ̀dọ̀ Ọlọ́run gan fúnra rẹ̀ báwọn yòókù bá tiẹ̀ kù díẹ̀ báwọn yòókù bá kù díẹ̀ á rí 70 níbi tí population yẹn tó ó ti yé so ẹlẹ́ẹ̀kejì kí èèyàn kú bẹ́ẹ̀ kọ́ jẹ́ ní ńlá kí èèyàn kú rẹ̀ wá tó bí ti bàbá wa ṣe tó yìí kó sì níyì tó bó ti níyì ẹ̀ ń túmọ̀ bí ẹni òun ti tó níyà yìí lọ́dọ̀ tiwa níyà yìí bí ọba túmọ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ń túmọ̀ bí ẹni òun ti tó lọ́dọ̀ tiwa níyà yìí káwárí àwọn tó jẹ́ àfà taari tó lé ní 70 á túmọ̀ bí ẹni òun ti tó lọ́dọ̀ Ọlọ́run èyí òwò kọjá nu méjèèjì bàbá wọn báyìí ó lóyè láyé bàbá náà sì kàbùkù tó fi kú àgùn sínú tàn pé bàbá ìmọ̀mọ́ àgbà àbùkù ọkàn wọn rí láti 40 ọdún àti méjì àbí mẹ́ta 83 kí wọ́n jẹ ẹni tí ń dogójì ọdún àti mẹ́ta lọ báyìí láti 40 ọdún àti mẹ́ta ọ̀hún náà àbùkù kan ọkàn wọn rí wọ́n gbé champion wọ́n lo champion láyé wọ́n sì gbé champion nílé bá Ọlọ́run ni ọgbọ́ èyí ò jẹ kan. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.